nílé lóko lájò lẹ́yìn òdi mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Bàbá ìmáàmù sọ fún ìyá wa tí ń lọ ilé ọkọ. Tọ́lá lómi ò ní ìyá bẹ́ẹ̀ ni. Umaru Sayyidina Umar. Radiyallahu ta'ala anhu. Ọmọ rẹ̀ Hafsa ó ju Aisha lọ. Wọ́n sì jọ wà lọ́dọ̀ di Ànábì ni. Níjọ́ tí Umaru wá fẹ́ béèrè ibi tó sùn lọ́dọ̀ Aisha kọ̀ọ̀kọ́ ó ní Ummul Mu'minin. La ilaha illallah. Ẹ jẹ́ kí wọ́n yé wa ká tó takò kan. Ìmáàmù ọ̀nà ọ̀hún tí ń takò ya Rasulullah ọmọ Al-Qur'ani ni. Ó ní wá àṣùwájú Yàrátù ummahatul mu'minin. Ọlọ́run ní ànẹ́bí àwọn ìyàwó yín tí wọ́n máwùn ìyá mùmínì ni tọ́. Ẹni tí ìyàwó yẹn bá wá sí ìyá yẹn kí lọ́kọ rẹ̀ ṣe fún yẹn tọ́. Bàbá ni láfi ní ya Rasulallahi. Khuzu bi yadi wa tadarakani fa anta habi. Ẹgbẹ́ mi wá kankan níbi ìmọ̀ kọ́dà bàtà tí mọ́lákàbára bá bọ́lẹ̀ iye ìpẹ́ tó bá jáde bẹ̀ wò tó bẹ́ẹ̀ mọ́lákàbára ni. Ibi tó fọ́ọ̀lù sí lọ́fà tó bá lè wá bí mọ́sáàlì ní ẹ̀mọ̀ pé mọ̀ ni. Òde ó kẹ́ra abẹ́rẹ́ fi gúrú bàtí. Ìyá wa ti ń lọ lé ọkọ bàbá wa fi ọba àjọkí ayé fi sìn ọ́. Mọ̀tàkì Barahamahu fi àwọn bàtí. Tọ́ba ti kúrò lọ́dọ̀ wa ìjọ ọlọ́ọ̀ni kọ́ máa jẹ́ tiẹ̀ kọ́ máa fi ọ̀rọ̀. Àmín. Wọ́n ti ẹ̀rí káàdà tó àná wá. Ojúro bàbá ìmáàmù ọmọ tá a bí látòkò lótọ́ wá di odidi múndíá tẹ wá gbé kúrò lọ́dọ̀ yẹn. Ojúro yẹn ọmọ tá a pè pé wo àwọn ìyá rẹ̀ ìmọ̀ tí ń dààmú ní dákùtàrí bá kú. Oúnjẹ wo ló dáa tí ó mọ̀ ẹ́ sí? Àbí irú ọmọ àwọn tá a bá di $20,000 máa nídìí pé lọ Dubai lè ọ̀rọ̀ ọjà wa yóò lọ yóò bọ̀. A sì gbé kú lẹ́ẹ̀kan náà a sì gbé fẹ́ni ẹni wọ́n yẹ ká sọ kó lè ní. Ṣé o ṣe àwọn ilé ọmọ yẹn? Wọ́n bẹ̀rẹ̀ tó ti yára káàdà tó àná wá. Bí bàbá tó pè wá lórí mi. Lákìnnì àti aláàbùkù yẹn ti. Èdè pé ọwá kú lọ́dọ̀ ìmáàmù. Àwọn ni wọ́n bọ̀. Wọ́n ní ọkọ̀ abájọ tẹ̀ yín ọkùn. Kí lẹ̀ fi ń fẹ́ yín mẹ́ka yìí tó tó sí jojoojúmọ́ ni? Wọ́n bẹ̀rẹ̀ tó ti yára. Àwọn ìyá yìí tí wọ́n dé yẹn bá fún wọn láyé. Káàdà tó àná wá. Àwa kí màmú dá. Lákìnnì àti aláàbùkù yẹn ti. Fàlà tẹ̀tí. Ìyálóde. Habla nawa innani. Ìyálóde bá. Wallahi ashaqu ila talatik. Ẹ bá fún wọn láyè. Ẹ bá fún wọn láyè. Wa makhtiyari kanat an-nawa lakinnani ajri ala bughyatik. Wala tatil habla nawa innani. Wallahi ashtaqu ila talatik. Ìyálóde ò sí Nàìjíríà o. Torí ìjókòó yìí ni wọ́n fi dé. Tí màá gbowó àdúrà lọ́wọ́ yín owó tíkẹ́ẹ̀tì kan ní sí àfọ̀. Yorùbá nẹ́bí náà. Wa makhtiyari kanat an-nawa. Fún ìyá wa tí ń lọ lé o. Anakumullah. Kì í ṣe pé kò jìnnà sí bàbá ìmáàmù má gbọ́ tàwọn nǹkan tí wọ́n ní. Bóbìnrin bá ti délé ọkọ kò ní lè lè bàbá má. Ọbẹ̀ ọmọ máa dùn ju tìyá lọ ẹjọ́ mi. Kọ́lá kọ́ wa ní
dáàdi mi pàfúmù yìí ni mo bá yín rà yóò dùn mọ́ màmú ju yìí tó fọwọ́ ara rẹ̀ lánàá. Lakinnani ajri ala bughuyati. Mo sọ ma rí ọ wọ́n ní pè yín ni màá ṣe dáadáa dé wa sáwọn màmá mi ò dààmú yín tọrọ bá yí wọ́n jọ mi ọmọ lókùtà àfẹjọ́ sùn. Bàbá ní lọ́pọ̀lọpọ̀ gbà ìméjì náà lèmi náà ní léṣì tó fẹ́ méjì sí. Ẹ bá wọn lọ. Ẹ lọ lọ́wọ́ ojú ọrọ̀ ọrùn ìwọlẹ̀ mọ́ mi lójú sí ẹ̀dá èmi rọ̀ gẹ̀dẹ̀ sí àwọn mẹ́rin fẹ́ ọkọ̀ jì ní. Wàmọ̀ tí a rí kalẹ̀ tí wọ́n lọ́wọ́ lakinnani ajri ala bughuyati. Nígbà tí ń ṣe bàbá wa lọ́sùn. Ọlọ́wọ́ ẹ̀ jẹ̀bú. Àwọn tá a bá sì fẹ́lẹ́ báyìí wọ́n máa yí lẹ́mi lérí bẹ́ẹ̀dì ni. Salati. Àwọn kúrò ní àbá. Salati. Wàlá tètè láàbùlà lọ́wọ́ ìlànà wàláyé àṣìṣàkó ìlà tọ́láti. Wọ́n ti yára. Wàmọ̀ tí a rí kalẹ̀ tí wọ́n lọ́wọ́. Jésù kò mọ̀ fẹ́ fi ó lẹ̀. Lakinnani ajri. Wàmọ̀ tí a rí kalẹ̀ tí wọ́n lọ́wọ́. Bí mo ti gbé ọ lọ́lẹ́ ọkọ̀ ọmọ jìnà sí mi. Lakinnani ajri ala bughuyati. Mo ti fẹ́ ọmọ yọjú sí mi ni. Ahlan wa sahlan. Adamallahu hayatahu. Ahlan bí. Olórí ọmọ oṣù ni. Allah ẹ́. Ìjábá bẹ́ẹ̀ náà kò sẹ́ni tí ọmọ wa. Kò sẹ́ni tí ọmọ bàbá yìí. Barakallahu fiikum ẹ ṣeun. Wàmọ̀ tí a rí kalẹ̀ tí wọ́n lọ́wọ́. Lakinnani ajri ala bughuyati. Wàlá tètè láàbùlà lọ́wọ́ ìlànà wàláyé àṣìṣàkó ìlà tọ́láti. Wàlá tujalis man fashaja ahluhu waqsil liman yarghab fi suratik. Ẹ ṣe ṣé wù ní. Shaykhu adamallahu hayatahu. Wàlá tètè láàbùlà lọ́wọ́ ìlànà Jalis. wàlá tujalis man fashaja ahluhu. Onímọ̀ nìyá wa yìí. Ẹ bá sọ fún o. Tọ́ba délé ọkọ kẹsí gbogbo ẹni abábẹ́ àbíkan náà lájò kò tí o. Ibìkan bẹ wọn ò gbọdọ̀ bá bẹ̀. Wala tujalis man fashaja ahluhu. Wọ́n rò pé bákan náà lẹ́rìí ni. Ibi tó òun ti jáde ìmáàmù ti sọ lẹ́nu. Kọ́dà wọn ó jèrè ọ̀rọ̀ lára rẹ̀. Kọ́dà yọ jẹ̀bi. Àwọn èèyàn gbọ́ Yorùbá mi. Wallahu hayatahu. Ó ní gbọ́ màmá ó ní wọ́n. Òun lọ́jà rẹ̀ owó sì dá lẹ́bi. Wala tujalis man fashaja ahluhu. All state. Wallahu hayatahu. Ẹnìkan wa rọ́ọ̀fù fún mi, mo wá bínú. Wọ́n ní bá àfa lè yí, wọ́n yá kéèkì mọ́tò. Òun ló sì jẹ̀bi mi. Wọ́n ti jẹ̀bi, wọ́n jẹ̀bi. Bá a sọ fún yà wọ̀lá. Wala tujalis man fashaja ahluhu. Ẹni tó bá oríṣiríṣi lèyàn bá lé ọkọ téèyàn lọ. Yìí ni wọ́n dá lé ọkọ rẹ̀ òun sì ní bọ̀. Kó lè oríṣiríṣi lèyàn bá ládùúgbò. Ó lè oríṣiríṣi lọ́nà dá wa. Ẹni tí wọ́n bá rí pé tiẹ̀ yìí ó ti hàn jù. Bọ́kọ̀ bá sọ ẹyọ kan méjì ni ó sọ. Ẹ̀yin ìyàwó àfẹ́ ìgbọ́dọ̀ ṣọ́ra bá bu àyà ni wá. Èmi ni mo ti sáwọ̀rọ̀ mẹ́ta márùn-ún máa ń bèsù yìí. وكفيتني شر من عاداني فأنا أسألك يا الله الآن أن تدفعني كيد العاصرين وظلم الظالمين وشر المعاندين من مفسدين ونادي الله. táàjọ wa ń túró ọ̀rọ̀ síra wa tí màá bínú sí ọ yóò lápá lára rẹ̀ láwọn ẹsẹ̀ gbéyàwó délé àfà àṣìṣe kú nílẹ̀ yìí àwọn káyọ̀ à ń sá pẹ̀lú ra wọn. Ìyàwó mi wá ní aláì bá ti bínú sí mi máa ń domi gbóná sọ ọ́ ní wọn náà má ṣe ti máa fi bínú sí ọmọ. Wala tujalis man fashaja ahluhu. Ẹni tó sọ̀rọ̀ kẹ́yìn rírì rẹ̀ jẹ́ làáfà. Ọ̀fẹ́ di ìyá àfà, ọ̀fẹ́ di ìyàwó àfà. Ìyàwó òun ló ti bìbí àbó yóò di ìyá àfà. Ọ̀pọ̀lọpọ̀ mi ibi ìyàwó náà ló ti wó. Ọ̀fẹ́ àfà kìí sóore lọ́fẹ́ àgbákò ni. Bóòdù ni ó fi já sóore. Wala tujalis man fashaja ahluhu. Ẹ sọ fún ìyàwó àwọn làwọn tó gbọdọ̀ jòkó ti bi tẹ́ lọ wò. Waqsil liman yarghabu fi sunatik. Àwọn tó bá fẹ́ bá ṣe kóró dáadáa tí ò ní jẹ̀bi wọ̀ bẹ́ẹ̀. Yá bá ìwọ àfa
èrí ó sì fọ́ màmú lé pé ọmọ mi ni wọ́n á sọ báyìí fún adúlù wá sí ti mú ṣe láyé kọ́mọ bí bẹ́ẹ̀ kọ́mọ sì ti ń fi wí bẹ́ẹ̀. wàlá tún jáde làbàdàn náà sì dá. ẹjọ́ bá délé ọkọ kọ́mọ ju ọ̀rọ̀ mọ́kọ rẹ̀ lẹ́nu ẹ̀yìn ìyàwó ẹni náà gbogbo ẹjọ́ bá fẹ́ kẹ́nu ọmọ rẹ̀ tọrọ kọ́mọ ju ọ̀rọ̀ mọ́kọ rẹ̀ lẹ́nu ju wọn mú ọ̀rọ̀ jẹ lára rẹ̀ bóòlù ti tó tọrọ ti kúrò ìwọ ti dànù búlẹ̀ ti kàtà rẹ̀ sókè ìlérí rẹ̀ mọ̀ wá. sọláàtì. wọ́n ti ń ṣe jagunjagun lérí bẹ́ẹ̀dì lẹ́nu mi ò wá ní ká ọ ti ìyàwó. wala tujadil man fashajaluhu. ẹni bẹ́ẹ̀ iná lè fi dìde mo fi jòkó bí tí wọ́n á rí yín lára mi ń jáàjì. wala tujadil abadan hasida. ẹ sọ fún ìyá wa ẹni kọ́ máa bọ̀ ọkọ rẹ̀ jẹ́ náà kọ́kọ́ rẹ̀ wọ́n á ní bàbá yìí máa ń mú ọmọ yìí kúnná púpọ̀ ní afa ńláńlá kàmọ́ fàṣírí kúrò ọmọ rẹ̀ ọkùnrin kan kọ́ lẹ́ni ọmọ yìí sì yá yìí ó lè ní kí a fẹ́ táríwò ọmọ tó sẹ́rí padà níbẹ̀. sọláàtì àdúgbò fọlọ́hún. ìyá lóde. ìjàmbá wọ́n sì ròyìn rẹ̀ púpọ̀. ọlágbá o. ọwọ́ apàdà ọkùnrin kan bàbá rẹ̀ wá ní wọ́n wá sọ ìgbìtọ́ bàbá rẹ̀ wá ní kọ̀ọ̀kan wá. tí habla nàwa ìnàní. wọ́n wí. wala tujadil abadan hasida. kọ́mọ́ bá wọn jiyàn. fa innahu adha ila ghaibatik. wọ́n fẹ́ bá ọ láàrin jẹ́ ni kọ́mọ́ gbà fún wọn bẹ́ẹ̀. abshir tahiyati láàbìhá. ìkúnlẹ̀ ni Yorùbá fẹ́. kọ́mọ́ mú màmú lórí ọkọ o. sọláàtì. ìyá máa ń rán Yorùbá ò ní rántí ọmọ ẹni tí òun ṣe. ẹ sọ fún ìyàwó ẹni kọ́ mọ̀ rántí ọmọ ẹni tó wò ó sí bọ́ bá rántí kọ́ màmá mò ní yóò yíwọ́. abshir tahiyati ila aliha wa nabiyyin nasa. gbogbo ẹni wọ́n bá rí kọ́ máa kí wọn dáadáa. ila aliha. kí ló dé kó ní bí bàbá mi ti ṣe nu gbogbo ọlátọ́rọ̀ ńlá yìí kúnlẹ̀ fáwọn yòókù. abshir tahiyati ila aliha. òfin níbẹ̀ yẹn bá kàn máa mú ọ̀fà lábùkù yóò yíwọ́ torí kì í kẹ́yà lábùkù. wa nabiyyin nasa ala rutubati. tọ́ba ní ọba máa mú ọ̀fà wá sí tiẹ̀ sí tẹ́lómi ọ̀sẹ̀ máa fi tó àgbà. wa nabiyyin. bí wọ́n bá fẹ́ pè wọ́n ní ta ló plow bóòlù ẹgbẹ́. Pulu crowd. Bẹ́ẹ̀ni, ẹ̀ ń ṣe pulu crowd. Am I correct? Very very correct sir. Yóò bẹ bàbá bíi ikú. Ṣé mo jù báwọn náà lọ? A ṣe tahiyati láàdìyà. Ìyálò di ẹ̀ma bínú. Wà á bí ìfọ̀nsà. Aláàrùn tó bá ti. Ẹni tí ìyàwó bá ti délé ọkọ. A ṣe tahiyati. Àtọmọdé àtàgbà kọ́mọ kí wọ́n dá. A ṣe tahiyati láàdìyà. Kámá ti kúnlẹ̀ kó ti kúnlẹ̀ àmọ́ o. Wà á bí ìnàṣà aláàrùn tó bá ti. Wọ́n jẹ́ ká mọ ipò tòun náà gba ọmọ àwọn ọmọ níbí. Nítorí bá fẹ́ fojú wọn láwọn àmọ́yẹyẹ àwọn tó ní. Àdúrà àgbàdé tí mo fún ọ. Ìyàwó náà lọ síbẹ̀ ní ibùgbé. Ìyàwó náà ọlọ́run kó máa ṣíbẹ̀ ní ibùgbé wọn. Má ṣe ní ẹyọ kan tó kù tí máa mú ọ sí. Wọ́n ṣe ní ẹyọ kan tó ga wa ìmáàmù wọn ṣe. Tí wọ́n bá ní kí ni ìmáàmù ń ṣe. Wọ́n ní tí wọ́n bá ní kí ni bàbá wa ìmáàmù ń ṣe. Wọ́n ní àwọn ọmọ ní ń sìn lọ́dọ̀. Wọ́n ní àwọn ọmọ ni wọ́n ń sìn lọ́lé ọkọ. Àwọn ọmọ ní gbéyàwó fún. Àwọn ọmọ ni wọ́n ń gbéyàwó fún. Wọ́n ṣàṣebẹ̀ fún bàbá wa yìí. Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún bàbá ìmáàmù. Wọ́n láti wá. Gbogbo àwọn afáàtà bẹ́ẹ̀ dòkú ọlọ́ṣẹ́bẹ̀ fáwọn. Gbogbo àwọn afáàtà tó wà lórí ìjẹ̀kú ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún wọn. Ọlọ́gá mi ọlọ́run dà sálíkù ọláfẹ́ nìkan. Ọlọ́run bá